A kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá ní àwọn ẹ̀ka ẹ̀rọ ayélujára wa pátápátá. Káàbọ̀ sí ètò yín, ètò wa, èyí tí a pè ní ètò ìwàásù àti ẹ̀kọ́ Bíbélì ní orí rédíò, èyí tí ìjọ Anglicani tí ó ṣe agbátẹrù rẹ̀, tí a sì mú wá sí etí ìgbọ́ yín ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. A tún ti dé lónìí láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, láti ṣí ara wa níyè àwọn ẹ̀kọ́ tó yẹ kí a mọ̀. Ẹ̀kọ́ wa náà ni a sì ń tẹ̀síwájú láti máa gbéyẹ̀wò, èyí tí ó jẹ́ ìhìnrere tàbí ibi ọjà òwò ní ibi ọjà wa. Lágbára Ọlọ́run, a tún ti mú ẹ̀kọ́ mìíràn wá lónìí, èyí tí a gbàgbọ́ wípé yóò ṣe ọkàn àti ara ẹnìkankan ẹ̀yin olùgbọ́ wa nílé tẹ̀ ń gbọ́ wa, tí yóò ṣe wá láǹfààní. Èmi nìkan kọ́ mo wà lórí ètò lónìí. Àwọn ikọ̀ Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò láti bá wa pẹ̀kẹ́lu ọ̀rọ̀ tí a ó máa mẹ́nubà àti kókó tí a ó máa gbéyẹ̀wò lónìí, wọ́n ti wà ní ìkàlẹ̀. Ẹnu oníkàn náà la ti ń gbọ́kàn. Nítorí náà, a pe àwọn ikọ̀ Ọlọ́run wọ̀nyí, wọ́n á kí ẹ̀yin ará wa nílé, wọ́n á sì dárúkọ wọn fún wa. Ìyá wa tí wọ́n wà ní ìkàlẹ̀, ẹ dárúkọ yín fún ará ilé. Orúkọ mi ni arábìnrin Adéoyè Táíwò. Mo kí gbogbo wa kú ìkàlẹ̀ o. Ṣé. Bákan náà ni a ní bàbá wa, òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n, àgbà àlùfáà ni wọ́n pẹ̀lú. Bàbá, ẹ kí ará ilé, kẹ́ ẹ sì dárúkọ yín fún ará ilé kán ba lè mọ̀ pé ẹ wà níkàlẹ̀. Mo kí gbogbo àwọn ará ilé ní orúkọ Olúwa. Mo sì gbàdúrà pé oore ọ̀fẹ́ Ọlọ́run á ràn wá lọ́wọ́ láti máa ṣèfẹ́ rẹ̀. Àmín. Orúkọ mi ni àlùfáà àgbà Peter Adégbóyèga. Ẹ ṣeun bàbá, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣé o. Bákan náà la kí màmá wa, ẹ káàbọ̀ mà, ẹ káàbọ̀ sórí ètò. Atọ́kùn yín náà ni arákùnrin yìí tó dúró níwájú yín, Adéọlá Tolúlọpẹ́. Lónìí, nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, kókó ẹ̀kọ́ tá ó máa gbé yẹ̀wò, òun náà ni ilé Ọlọ́run tàbí ibùdó ìjọsìn. Ǹjẹ́ a lè pe ilé ìjọsìn kí a pè é ní ọjà? Ohun tá ó máa gbé yẹ̀wò nínú ẹ̀kọ́ tòní nìyí. Ṣùgbọ́n kó tó di pé a lọ sínú ẹ̀kọ́ náà, a pe bàbá wa láti ṣáájú wa nínú àdúrà. Bàbá. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá, dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ yìí. Olúwa gba ọpẹ́ wa. Àmín. Jẹ́ bí a ti wà níwájú rẹ, láìsí ìmísí rẹ, a ò lè sọ ohun tí ó ṣe ìtẹ́wọ́gbà. Ọlọ́run, ẹ mí sí wa. Àmín. A gbàdúrà pé gbogbo ohun tí ó ti ẹnu wa jáde, bàbá, nípa ìrànlọ́wọ́ rẹ, bàbá, jẹ́ ó ti inú agbára ẹ̀ mọ́ jáde. Gbogbo olùgbọ́ wa pátápátá, Olúwa, oore ọ̀fẹ́ láti gbọ́ àti láti gbà á gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ọ̀rọ̀ rẹ, bàbá, yọ̀ǹda ẹ̀ fún wa. Àmín. Ògo ni fún orúkọ rẹ. Hallelujah. Bàbá, lópin iṣẹ́ ìránṣẹ́ yìí, Ọlọ́run wa, ayé wa má jẹ́ ó rí bákan náà mọ́. Àmín. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ẹ ṣeun bàbá. Ẹ jẹ́ ká lọ láì dé ìnàpẹnu sí kókó ẹ̀kọ́, gẹ́gẹ́ bí a ti sọ fún wa ṣáájú wípé kókó ẹ̀kọ́ tá ó máa gbé yẹ̀wò lónìí, òun náà ni ilé Ọlọ́run tàbí ibùdó ìjọsìn. Ṣé a lè pe ilé Ọlọ́run tàbí ibùdó ìjọsìn ní ọjà tàbí ibi tí a ti ń ṣòwò? Kókó ẹ̀kọ́ tí a ó máa gbé yẹ̀wò lónìí nìyí. Ibi kíkà wa sì wà nínú ìhìnrere tí a ti ọwọ́ Mátíù kọ sílẹ̀, orí 21. A ó bẹ̀rẹ̀ kíkà rẹ̀ ní láti ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 17. Mátíù orí 21, bẹ̀rẹ̀ kíkà rẹ̀ ní láti ẹsẹ̀ 12 sí 17. Jésù sì wọ inú tẹ́ḿpìlì Ọlọ́run lọ. Ó sì lé gbogbo àwọn ẹni tí ń tà àti àwọn tí ń rà ní tẹ́ḿpìlì jáde. Ó sì yí tábìlì àwọn onípàṣípààrọ̀ owó dànù àti ìjókòó àwọn tí ń ta ẹyẹlé. Ó sì wí fún wọn pé, a ti kọ ọ́ pé, ilé àdúrà lè a ó máa pe ilé mi, ṣùgbọ́n ẹ̀yin sọ ọ́ di ihò ọlọ́ṣà. Àti àwọn afọ́jú àti àwọn amúkùn wá sọ́dọ̀ rẹ̀ ní tẹ́ḿpìlì, ó sì mú wọn lára dá. Ṣùgbọ́n
Nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé rí ohun ìyanu tí ó ṣe àti bí àwọn ọmọ kéékèèké ti ń ké ní tẹ́ḿpìlì wípé hòsánà fún ọmọ Dáfídì, inú bí wọn gidigidi. Wọ́n sì wí fún un pé, ìwọ gbọ́ èyí tí àwọn wọ̀nyí ń wí? Jésù sì wí fún wọn pé, bẹ́ẹ̀ ni, ẹ̀yin kò ti kà á nínú ìwé pé, láti ẹnu àwọn ọmọ ọwọ́ àti àwọn ọmọ ọmú ni ìwọ ó ti mú ìyìn pè é. Ó sì fi wọ́n sílẹ̀. Ó jáde kúrò ní ìlú náà lọ sí Bẹ́tánì, ó wọ̀ síbẹ̀. Ẹ ṣeun mà. Jẹ́ ká sáré wo èròǹgbà wa torí àkókò wa. Èròǹgbà wa ní láti lè fi ìyàtọ̀ sáàrin ilé ìjọsìn àti ilé iṣẹ́ okòòwò. Èyí tó túmọ̀ sí wípé ìyàtọ̀ wà láàrin ilé tí a pè ní ilé ìjọsìn àti ilé iṣẹ́ tí a dá fún okòòwò. Ìkejì ni wípé a gbọ́dọ̀ mọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ohun tí Ọlọ́run fẹ́ kí ìjọ kí ó ṣe, ojúṣe ìjọ gẹ́gẹ́ bí ìjọ gbọ́dọ̀ mọ̀. So èròǹgbà ẹ̀kọ́ tòní nìyí. Ká lọ sínú ọ̀rọ̀ àkọ́sọ wa. Wọ́n ní ọjà túmọ̀ sí ibì kan tí a yà sọ́tọ̀ tí a ti ń tà tàbí tí a ti ń rà, tàbí ká kú sọ pé ibi tí títà àti rírà ti máa ń ṣe kíni o, tó ti máa ń wáyé. Ọjà ó sì ní òfin tó jẹ́ wípé ó rọ̀ mọ́, ìyẹn òfin tó jẹ́ wípé ó jẹ́ òfin rírà àti títà. Àwọn òfin wọ̀nyí sì gbọ́dọ̀ fi ẹsẹ̀ múlẹ̀. Wọ́n ní tí a bá sì ń dúnàádúrà ní ibì kan, ó gbọ́dọ̀ ní oye tá a sọ wípé nǹkan tí mo fẹ́ tà, iye báyìí ló ṣe kíni o, iye báyìí ló jẹ́. Mo gbà, mi ò gbà, ìná gbọ́dọ̀ ṣe kíni o, ó gbọ́dọ̀ wọ̀. Àwọn ohun wọ̀nyí ni ó máa ń ṣẹlẹ̀ ní ibi ọjà. Ṣùgbọ́n ní ilé ìjọsìn tá a pè ní ṣọ́ọ̀ṣì, gẹ́gẹ́ bí ẹ̀yin bàbá wa ti máa ń sọ, ṣe mọ̀ pé ṣọ́ọ̀ṣì la máa ń pè, a ní mò ń re ṣọ́ọ̀ṣì. Wọ́n ní ilé ìjọsìn tí a ń pè ní ṣọ́ọ̀ṣì, wọ́n ló jẹ́ ara Kristi àti àpéjọpọ̀ àwọn tí a ti pè láti inú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀. Ẹ má jẹ́ á gbàgbé nínú Pétérù kínní orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn-án, ó ní ẹ̀yin ni ìran tí a yàn, olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ènìyàn ọ̀tọ̀, ẹni tí a ti pè jáde kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ láti fi ìyanu rẹ̀ hàn. Torí náà ó túmọ̀ sí wípé ìjọ Ọlọ́run ni ìjọ tí a ti pè kúrò nínú òkùnkùn bọ́ sínú kíni o, bọ́ sínú ìmọ́lẹ̀. Wọ́n ní nítorí náà ṣọ́ọ̀ṣì kò fi ara jọ nǹkan kan nínú àwọn ìtumọ̀ tí a lè pè ní ọjà, gẹ́gẹ́ bí a ti fi ẹ̀kẹ́ lò ní ibi tí a sọ ṣáájú. Wọ́n wá ní nínú ibi kíkà wa, a rí bí Jésù ṣe lé àwọn tí ń tà tí ń rà, a rí lẹ́ẹ̀kan níbi tá a kà fún wa. A rí wípé Jésù wọnú tẹ́ḿpìlì lọ, ó sì lé àwọn tí ń tà tí ń rà kúrò nínú tẹ́ḿpìlì. Ó sì sọ fún wọn wípé ilé bàbá mi ilé àdúrà ni, a ò gbọdọ̀ sọ di ihò olè. Torí náà ìyàtọ̀ ńlá ló wà láàrin ìjọ Ọlọ́run ní àtètèkọ́ṣe àti tòde òní. Tá bá wo ohun tó wá ń ṣẹlẹ̀ ní ìjọ wa lóde òní àti ìjọ àtètèkọ́ṣe, ìyẹn ìjọ àkọ́kọ́, a rí pé ó ti dàbí pé ìyàtọ̀ díẹ̀ ó ti fẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣe kíni o, máa farahàn. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ Ọlọ́run lónìí ni ó dàbí ẹni pé okòwò ni wọ́n. Ìdí tí èyí fi rí bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ìjọ tí ń bá wọn ṣe ìfagagbága. Àwọn wọ̀nyí la ó máa gbé yẹ̀wò lónìí. Ohun tí a ń rí nínú ìjọ bí ìfagagbága, ìpolongo ẹ̀bùn, ṣọ́ọ̀ṣì tèmi àbí ilé ìjọsìn tiwa ló dára jù, àwa la ní eléyìí tó tóbi jù, àwa la ṣẹ̀ ń kọ́ gbọ̀ngàn tó tóbi jù tó rẹwà jù ní gbogbo àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tàbí ká bẹ̀rẹ̀ sí polongo ara ẹni dípò ká máa polongo ìhìnrere Ọlọ́run àbí ìhìnrere Kristi. Àwọn wọ̀nyí ló ti bẹ̀rẹ̀ sí farahàn nínú ìjọ tòní. Wọ́n ní dípò kí ìjọ máa polongo fún owó tàbí ká máa polongo fún dúkìá tàbí ipò, gbogbo ìjọ ènìyàn Ọlọ́run ní láti fọwọ́sowọ́pọ̀ láti polongo Jésù títí tí ìhìnrere Jésù Kristi yóò fi dé ọ̀dọ̀ àwọn tí ó wà nínú àwọn ọjà. Kí ó túmọ̀ sí wípé àwa gan ló yẹ ká lọ bá àwọn tó wà nínú ọjà, ká fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn, ká wàásù Kristi fún wọn, ká wá mú wọn wá sínú ìjọ Ọlọ́run. Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣùgbọ́n ǹjẹ́ àwọn ohun táwọn máa pẹ̀kẹ́ lù lónìí nìyí, ṣé ó sì rí bẹ́ẹ̀?
ṣé ìjọ ló ń lọ bá àwọn tó wà lọ́jà ni láti fà wọ́n wá àbí ọjà gan ti gbé ìjọ mì? Àwọn táwọn máa pẹ̀kẹ́lù nìyí. Ẹ jẹ́ ká lọ sínú àwọn ìbéèrè fún ìjíròrò wa láì fi àkókò ṣòfò. Ìbéèrè àkọ́kọ́, wọ́n ní ká ṣe àfiwé ìjọ ní àtètèkọ́ṣe pẹ̀lú ìjọ òde òní. Wọ́n sì ní kí a wo Ìṣe àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n sí ìkẹtàdínlógójì. Ìṣe àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n sí ìkẹtàdínlógójì. Ìjọ àwọn tí ó gbàgbọ́ sì wà ní ọkàn kan àti inú kan. Kò sì sí ẹnìkan tí ó pe ohun kan nínú ohun ìní rẹ̀ ní ti ara rẹ̀, ṣùgbọ́n gbogbo wọn ní gbogbo nǹkan ṣọ̀kan. Agbára ńlá ni àwọn àpọ́stélì sì fi ń jẹ́rìí àjíǹde Jésù Olúwa. Oore-ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí gbogbo wọn. Nítorí kò sí ẹnìkan nínú wọn tí ó ṣe aláìní, nítorí iye àwọn tí ó ní ilẹ̀ tàbí ilé tà wọ́n sì mú owó ohun tí wọ́n tà wá. Wọ́n sì fi lélẹ̀ lí ẹsẹ̀ àwọn àpọ́stélì, wọ́n sì pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti ṣe aláìní sí. Àti Jósẹ́fù tí a ti ọwọ́ àwọn àpọ́stélì sọ àpèlé rẹ̀ ní Bánábà, ìtumọ̀ èyí tí jẹ́ ọmọ ìtùnú, ẹ̀yà Léfì àti ará Kípù. Ó ní ilẹ̀ kan, ó tà á, ó mú owó rẹ̀ wá, ó sì fi lélẹ̀ lí ẹsẹ̀ àwọn àpọ́stélì. Ẹ ṣeun màmá wa. Ìbéèrè tó wà níwájú wa, wọ́n ní ká pẹ̀kẹ́lù, ká ṣe àfiwé ìjọ ìgbàanì, ìjọ àkọ́kọ́ àti ìjọ òde òní. Ǹjẹ́ a lè sọ pé ìyàtọ̀ wà, bàbá wa? A dúpẹ́ púpọ̀ olóòtú. Ìyàtọ̀ wà gidigidi, torí pé ní ìgbàanì ẹ̀mí mímọ́ Ọlọ́run tí è ṣe ayédèrú bí ó ti wà lónìí, ẹ̀mí mímọ́ Ọlọ́run ló ń darí àwọn ìjọ ìgbàanì. Tá bá dẹ̀ ń sọ nípa ìjọ, àwọn wo ní ìjọ ìgbàanì? Kí ló dé tá fi sọ pé ó yàtọ̀ sí ti àkókò yìí? Àwọn ìjọ ìgbàanì ni àwọn tó ṣe pé ní àwọn ọmọ lẹ́yìn Kristi tí wọ́n ti yọ̀ǹda ayé wọn fún Jésù tọkàntọkàn, tí kìí ṣe pé wọ́n gbà á pẹ̀lú àgàbàgebè tàbí wọ́n gbà á pẹ̀lú ojú tàbí wọ́n gbà á pẹ̀lú ọ̀rọ̀ ẹnu. Nígbàanì, ìjọ ìgbàanì, ìfẹ́ ló so ìjọ ìgbàanì pọ̀. Ìjọ ìgbàanì wọ́n ní ìgbọràn sí àṣẹ tí Ọlọ́run pa láti pàṣẹ Jésù nígbà tó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ yìí ló ń tọ́ wọn. Bákan náà, ìjọ ìgbàanì wọ́n ní ọkàn kan láti ṣiṣẹ́, wọ́n ní ìran kan ṣoṣo. Èyí ló mú kó jẹ́ pé tá bá ń sọ nípa ìjọ, n ta lè fi wé lónìí ni lédè Gẹ̀ẹ́sì brethren, arákùnrin tàbí arákùnrin arábìnrin. Èdè yẹn ní àárín brethren tí wọ́n gba Jésù tí kú tìyè ni a lè rí àpẹẹrẹ ìjọ ìgbàanì. Lóde òní, tá bá ní ká wo bí ìjọ ṣe tóbi tó lónìí, kì í ṣe gbogbo wa ló ní ìran tí Ọlọ́run fi dá ìjọ sílẹ̀. Kì í ṣe gbogbo wọn náà ló ní ìran tí adarí ìjọ gan ní. Gbogbo wa náà là ń pe ara wa ní arákùnrin arábìnrin, lédè Gẹ̀ẹ́sì pé brethren. Àwa náà à ń jẹ́ arákùnrin lóde òní arábìnrin. Bẹ́ẹ̀ni. Bó ni ìyàtọ̀ sí wa wà? Ẹ̀tàn wà ń bẹ̀ sà, olùdarí. Ẹ ṣe àwò. Ẹ̀tàn wà níbẹ̀. Ọ̀nà tẹ́tàn fi wà níbẹ̀ ni pé nígbàanì, nípa ohun tí wọ́n bá kà nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n ń tẹ̀lé. Ìdí nìyẹn nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì tá fi sọ pé a rí àwọn wọ̀nyí, a pè wọ́n ní Kristi kéékèèké. Lónìí, ẹ jẹ́ kí nínú ìjọ Ọlọ́run, ibi tí ẹlòmíràn gbọ́rọ̀ Ọlọ́run sí, tó bá ti jáde, ibẹ̀ ló parí sí. Ó túmọ̀ sí pé tó bá ti kúrò nílé ìjọsìn, ọ̀rọ̀ yẹn ti lọ. Díẹ̀ nínú àwọn tó wà nínú ìjọ Ọlọ́run lónìí ló mú ọ̀rọ̀ Ọlọ́run ní ọmọ lọ́kùnkúndùn. In tó fi mú kí ìyàtọ̀ wà láàárín ìjọ ìgbàanì sí ìjọ ìsìn nìyẹn. Ẹ ṣeun bàbá wa. Ẹ jẹ́ ká lọ sí ìbéèrè tó tún tẹ̀lé. Wọ́n ní àwọn ọ̀nà wo ni ìjọ òde òní tí ó fi ń fi ara jọ okòòwò tàbí ilé iṣẹ́ tàbí ká pè ní ọjà? Màmá wa, ẹ jẹ́ n wá sọ́dọ̀ yín. Bó o ní àwọn ọ̀nà wo la lè rí tọ́ka sí nípa ti ìjọ òde òní tá a lè sọ wípé ó dà pé
sí okòwò níbí ni tàbí ká má lè sọ ìyàtọ̀ tó wà láàrin ìjọ tàbí oko ilé iṣẹ́ tá a dá sílẹ̀? Àwọn ọ̀nà tó pọ̀ ló wà lóde òní tí àwọn ìjọ wa kọ̀ọ̀kan tán fi jọ ibi ìtajà. Nítorí pé ní àwọn ìgbà míì ní àwọn ìjọ kọ̀ọ̀kan wọ́n á máa sọ wípé àwọn ń ta spiritual materials, àwọn ohun èlò ti ẹ̀mí náà máa pé àwọn á ń tà, débi pé pure water kan tí a bá bọ́ síta tá a máa rà ní 10 naira, wọ́n á mú wá wá ní pure water kan yìí o, eléyìí tó bá kéré jù lọ máa sọ pé àwọn máa tà ní 500, àwọn máa tà ní 1000. Níbi apá kan nìyẹn tá a fi lè fi wé pé ìjọ ti òde òní ó fẹ́ jọ ọjà. Àwọn ìjọ míì wà, wọ́n ní ilé iṣẹ́ lóríṣiríṣi, ilé iṣẹ́ bread, ilé iṣẹ́ tán ti ń ṣe omi jáde. Àwọn ilé iṣẹ́ yìí wọ́n wọ́pọ̀ tó jẹ́ wípé ṣọ́ọ̀ṣì ìjọ ló ní. Ó yẹ pé àwọn tán ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n lè mú owó iṣẹ́ wọn, wọ́n á fi lé tiwọn, wọ́n á fi lé wọn lọ́wọ́, owó oṣù wọn wọ́n á fún wọn. Ṣùgbọ́n àwọn èrè tó bá ń wá láti inú ilé iṣẹ́ yẹn ìjọ ló ní. Àwọn ọ̀nà tí a ti lè wò tá a fi lè gbà wò pé ṣé ìjọ wa lénìí ṣé kò jọ ọjà nìyẹn. Ẹ ṣé màmá wa, jẹ́ ń padà wá sọ́dọ̀ bàbá. Wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, ṣé ká kẹ́kúkú kó méjèèjì papọ̀? Ṣé kí ìjọ ǹjẹ́ ó burú kí ìjọ kó ní okòwò ní? Ìyẹn ìkíní. Ǹjẹ́ àwọn ohun tí wọ́n sọ wọ̀nyí bí ká máa ta ohun èlò ẹ̀mí, ṣebí agbára ti wọnú rẹ̀ lọ, pure water tó di táǹtà ní 10 naira tó sì di 500, agbára ti wọnú rẹ̀ ló jẹ́ kó yàtọ̀. Ṣé ohun tó burú ni? Ẹ ṣé olóòtú. Ẹ ṣé àwò bàbá. Nínú àwọn ọ̀nà tí a lè gbà tá a fi lè mọ̀ pé ìjọ lónìí pé ó ti dàbí ọjà. Ní ìgbà kan ẹja kọ́kọ́ mú ìjọ wa tá a wà, ìjọ Anglikani. Ní ìgbà kan ó lè jẹ́ pé síbẹ̀síbẹ̀ àwọn ibì kan náà tún wà lónìí tí àìní òye tó nínú ọ̀rọ̀ Ọlọ́run tó sì tún bá jà. Ní ìgbà kan nínú gbogbo ìjọ wa tó bá ti di àkókò ìkórè, a bá ti ń parí ìsìn ìkórè tán, á ní tó nírọ̀lẹ́ láago 3 o, àátàbà àṣà. Kò irú nǹkan tí Jésù ń sọ nìyí. Kì í ṣe ń tó burú, tí mo bá padà sínú ìbéèrè yín, kì í ṣe ń tó burú kí ìjọ Ọlọ́run kó ní investment tá ń pè ní okòwò láti ran ìjọ Ọlọ́run lọ́wọ́. Ṣùgbọ́n okùnfà ẹ̀ tó sì bí eléyìí ó ní pé nígbà tí ìjọ ò ṣe tán láti fi owó tó yẹ kí wọ́n gbé lẹ̀ fún iṣẹ́ Olúwa tí wọn ò fi lẹ̀ mọ́. Àwọn ọmọ ìjọ èyí tí bí Ọlọ́run ṣe bùkún olúkúlùkù tẹ́ bá kèsì sí àwọn tó yẹ kán fi fún Kristi. Iṣẹ́ àwọn àpọ́stélì tá a kà ó sọ fún wa pé bí ó ti wà ní ipa ẹnì kọ̀ọ̀kan wọn ni wọ́n ń fi sílẹ̀ fún iṣẹ́ Olúwa. Lónìí bí Ọlọ́run ṣe bùkún olúkúlùkù nípasẹ̀ bàbá, nípasẹ̀ mọ̀mọ́, nípasẹ̀ àwọn ọmọ, bẹ́ẹ̀ kọ́ là ń fi lẹ̀, bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ń fi sílẹ̀ fún iṣẹ́ Olúwa lónìí. Ìdí nìyẹn tó jẹ́ pé okùnfà pé kí ìjọ máa ní investment míì ó tún wà nìyẹn. But within the context ní nǹkan tí à ń gbé yẹ̀wò lónìí wípé gẹ́gẹ́ bíi pé ní àwọn ọ̀nà wo ni ìjọ ṣe gbà di tó dàbí ọjà lónìí, irú ẹ̀ ni bákèsí nínú ilé ìjọsìn wa. Ẹ rí i pé pàápàá nínú ilé ìjọsìn àwọn ọmọdé, nínú ilé ìjọsìn yẹn gangan lẹ́ẹ̀tì rí tí wọ́n máa ta biscuit, lẹ́ẹ̀tì rí tí wọ́n máa ta tọ́mtọ́m, ni wọ́n ti máa ra súùtì pọ́ngilá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fáwọn ọmọdé. Ṣé tí wọ́n ní kan ṣe ń bẹ̀ ò nìyẹn. Ìjọ Ọlọ́run gbà tá a parí ìkórè tán tí wọ́n tún ní bàṣà lọ́kàn ṣé n tó yẹ ò nìyẹn. Ìní Jésù fi okùn tẹ́rẹ́ ṣe pàṣán lé àwọn tí ń tà. Bí a bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láàyè, gbogbo owó tá a ṣẹ̀fẹ́ máa fi gbéraga pé 50 naira mo tà ní 100,000, no 200,000 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Owó ìlọ yẹ ká fi í lẹ̀ lọ́nà tí ìbùkún ó gbà wọ́, kì í ṣe pé ká polongo pé yes mo ṣe tó nì ká so ego wa nínú ìjọ Ọlọ́run nípa ìgbéraga. So àwọn ọ̀nà yìí ni ìjọ Ọlọ́run ṣe gbà dàbí ọjà. Àwọn tó ní investment nítorí àwọn ọmọ ìjọ tí wọ́n ṣe ojúṣe wọn dójú òṣùwọ̀n ló bí investment, ìyẹn iṣẹ́ ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n nígbà tí a bá mú nínú ìjọ tá a bá bẹ̀rẹ̀ sí ta handkerchief, tá a bá ń ta pure water, èyí tí a lè gbàdúrà sí lọ́fẹ̀ẹ́ káwọn èèyàn mú lọ lé kán lò fún ìwòsàn ara wọn. Lọ́jọ́ alẹ́ nígbà ayé Jésù Olúwa ní adágún Bẹ́sáídà, a sọ fún wa pé áńgẹ́lì ló máa ń dìgbà wọbẹ̀ láti lọ rú omi. Ẹni tó bá dẹ̀ kọ́ wọnú omi yóò gba ìwòsàn.
ṣùgbọ́n nígbà tí Jésù dé ó ṣe kí ni ó mú yẹn kúrò, ìwòsàn ọ̀fẹ́ ni. So nípa bí eléyìí kò tọ́ tá bá ń ta handkerchief, tá bá ń ta pure water, tá bá ń ta òróró nínú ìjọ Ọlọ́run, ìjọ yẹn ti di ọjà. Àṣà àwọn ìjọ kan lónìí dẹ̀ nìyẹn. K'Ọlọ́run kó ra ìjọ rẹ̀ padà. Ẹ ṣeun bàbá wa. Ẹ jẹ́ ká lọ sí ìbéèrè tó kàn, ẹ̀yin olùgbọ́ wa nílé. Ìbéèrè kẹta, wọ́n ní kí ni ẹwà tí ó wà nínú kí ìjọ kan máa gbéraga nítorí ẹ̀bùn ẹ̀mí tàbí òkìkí tó ní tàbí ipò tó wà? Ṣé ẹwà tí ẹ wà? Kò sí ẹwà kankan nínú ẹ̀. Torí ìdí ni pé Ọlọ́run ò fẹ́ bí n pé èèyàn ń gbéraga ni. Nígbà tá a bá ń fi ara wa wí ara wa, orí ọ̀fẹ́ yàtọ̀tọ̀ tọ́lọ́run fún wa, orí ọ̀fẹ́ tọ́lọ́run fún wa, kò sí nǹkan tá a ní Ọlọ́run ló fún wa. Bíbélì sọ pé kò sí ẹnikẹ́ni tó lè rohunkóhun gbà bí kò ṣe pé a yọ̀ǹda ẹ̀ fún látọ̀dọ̀ Ọlọ́run wa. So kí la fẹ́ máa gbéraga fún? Kò ní iyì kankan nínú, aláìlóye ni Bíbélì pé nǹkan tá a dẹ̀ fún wa rèé láti lò fún ògo Ọlọ́run ni. So àwa nílò láti máa fagagbága, èní mo nílé ìwọ òní tó mi, àbò oníjù mi lọ, tàbí ká máa wú àwọn ká máa wú lẹ́nì wá nítorí pé lélẹ̀ ló ṣe ń ṣe báyìí, ìgbérẹ́gẹ́ ti pọ̀ jù, à nílò rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹ jẹ́ ká lọ sí ìbéèrè tó kàn yìí. Wọ́n ní kí ni nǹkan pàtó, iṣẹ́ wo kí wá ní iṣẹ́ tá a gbélé ìjọ lọ́wọ́? Iṣẹ́ tí Ọlọ́run gbélé ìjọ lọ́wọ́ méjì ni. Àkọ́kọ́ ẹ̀ ni pípolongo ìyìn rere nípa ọ̀rọ̀ tí a ti inú Bíbélì kọ. Ìkejì ó ní iṣẹ́ ìránṣẹ́ nípa ti owó. Fún àpẹẹrẹ, tàbá orin ọ̀kan nínú àwọn orin ìjọ wa nínú ìjọ Anglican, orin 101, that is orin 119, ó ní kèfèrí ń ṣègbé lọ́jọọjọ́, ẹgbẹẹgbẹ̀rún ló ń kọjá lọ, múra Kírísítíẹ́nì sí ìgbàlà wọn, wàásù fún wọn kí wọ́n tó kú. Ìwàásù ìyìn rere ó ní àkọ́kọ́ tí Jésù fi lé ìjọ lọ́wọ́. Ìkejì ó ní ẹsẹ̀ kejì rẹ̀, ó ní ọ̀rọ̀ owó ẹ fi tọrẹ, ná kí ẹ ná kí wọ́n lè yè. Ohun tí Jésù ṣe fún yín, kí ni ẹ̀yin ìbá ṣe fún un padà? Ìyẹn ni pé nínú ìjọ Ọlọ́run lónìí, kì í ṣe gbogbo wa la ní la ní bùrùjí lọ́wọ́. Àwọn kan ní lọ́wọ́, àwọn kan sì fi ara wọn sílẹ̀ láti wàásù ìyìn rere, ṣùgbọ́n tí wọn ò rí ohun tí wọn ó lò nínú ìjọ kan náà. Ó ṣe pàtàkì wípé kí agbárùkù ti bí ìyìn rere Ọlọ́run yóò ṣe tàn kálẹ̀ àti ilé àtoko àtọjà. Onírúurú ènìyàn ló wà lọ́jà. Even àwọn tí a ń pè ní tó ń wá sí church gan tí ń dọ́jà, nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run yìí ò yé wọn. Bàbá tún mú ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ wọ́n lọ láàrin ọjà. Ó ṣe nú bí bóyá ìṣẹ́jú 5 ni ẹ lò ní o, bóyá ìṣẹ́jú 10 ni, ó ṣe ṣe kó jẹ́ pé ọ̀rọ̀ ìṣẹ́jú kan ni ó wọnú ọkàn ibi tó ti ń tajà lọ́wọ́ tí ó sì méso wá. Ohun àkọ́kọ́ nìyẹn ní ti ìwàásù ìyìn rere. Ìkejì ó ní níná owó, lílo owó tí a ní, ohun ìní wa fún ìpolongo ìyìn rere. Ohun méjèèjì yìí tá a bá lè ṣe gẹ́gẹ́ bí Jésù ti fi lélẹ̀, ó dájú pé nígbà tí Jésù bá padà dé, àwọn tí ó bá nínú ìgbàgbọ́ yóò pọ̀. K'Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Màmá wa, ó dà, kí ni ká. Ní àfikún nǹkan tí bàbá wa sọ, ìwà wa náà ó gbọ́dọ̀ máa wàásù Jésù níbi gbogbo tá a bá wà. Pẹ̀lú owó tá a ní àti àwọn ohun ìní wa. Tá a bá ní owó yẹn gan tá a gbé sílẹ̀, ṣùgbọ́n tí ìwà wa tí ò sọ nípa nǹkan tí à ń sọ fún àwọn ènìyàn kò tí ì nítumọ̀ tó, kò tí ì lè ṣiṣẹ́ tí Jésù rán tó. Ṣùgbọ́n àwa gangan a gbọ́dọ̀ máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ká máa hùwà nǹkan tí à ń sọ fún àwọn ènìyàn. Ẹ ṣeun màmá, ẹ ṣé. Bóyá ẹ ní àwọn ọ̀rọ̀ ìgbaniníyànjú tàbí ó ní ohun tẹ́ ẹ fẹ́ bá wa sọ, ẹ lè bá wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìléwọ́ wa, tẹlifóònù wa. Ẹ lè ránṣẹ́ sí wa ní orí nọ́mbà yìí 08147194733. Mo pè lẹ́ẹ̀kan sí 08147194733. Ọ̀rọ̀ ìparí, wọ́n sọ fún wa wípé ìjọ Ọlọ́run kì í ṣe àgbékalẹ̀ ilé ìjọsìn ńlá tí ó dára tí ó sì jẹ́ ojú ní gbèsè.
kì í ṣe ohun tá a fi ń díwọ̀n ìjọ Ọlọ́run bó ti dára tó nìyí. Wọ́n ní ìjọ Ọlọ́run ni àwọn tí a ti rà padà pẹ̀lú ẹ̀jẹ̀ ta ni o, ẹ̀jẹ̀ Jésù, tí wọ́n ń péjọ láti kẹ́kọ̀ọ́ nínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro. Ó túmọ̀ sí wípé kì í ṣe bí ìjọ ti tóbi tó ló mú kí ìjọ kó dára o níwájú Jésù. Kì í ṣe bóyá kàtídírà gbọ̀ngbọ̀ngbọ̀n ló sọ àwọn ènìyàn di ìjọ. Kì í ṣe ògiri, ó túmọ̀ sí wípé kì í ṣe ògiri tá a kọ́, bí kò ṣe àwọn ọkàn tá a ti jèrè fún Kristi, tá a ti rà padà. Èyí ni ohun tá a kọ́ lónìí. Mo sì gbàdúrà wípé ọ̀rọ̀ tá a ti gbọ́ lónìí, Ọlọ́run á jẹ́ kó mú èso wá nínú ọkàn wa lórúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí, mo fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa. Bàbá ni wọ́n jẹ́ sí wa, àlùfáà àgbà, bàbá wa Venerable Peter Adégbóyèga. Bàbá, ẹ ṣé tẹ́ jẹ́ wa lónìí o. Iṣẹ́ ìránṣẹ́ yín kò ní di ìsọ̀rọ̀ òdì sí ọ. Bákan náà ni mo kí màmá wa, màmá Adéoyè Táíwò. Ẹ ṣé tẹ́ jẹ́ wa lónìí. Lórúkọ Jésù, àjíǹde ara yóò máa jẹ́ fún yín o. Ẹ ṣé o ẹ̀yin olùgbọ́ wa nílé, níbi náà ó fi àdàgbà ètò yìí rọ̀ sí lónìí. Mo gbàdúrà wípé Jésù ò ní fi ẹnìkankan wa sílẹ̀. Ẹ jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín, Olúwa gba ọpẹ́ wa. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ ọ̀rọ̀ rẹ tí ẹ ti rán jáde, Olúwa gba ẹ̀yìn wa. Agbára àti oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà àti olùsọ àti àwọn olùgbọ́ wa ní ilé, Olúwa ẹ fi fún wa. A gbàdúrà ní ìkẹyìn, Olúwa má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó dìde sí ìdájọ́ fún wa. A gbàdúrà pé oore ọ̀fẹ́ tí a fi ní ọkàn láti sin ẹ̀yin Ọlọ́run, láti wàásù ìyìn rere lórúkọ Jésù, Olúwa ẹ fi fún ẹnìkọ̀ọ̀kan. Ògo ni forúkọ yín, Jésù Kristi Olúwa wa. Àmín.